Ojeli kingo. Jelili re o, ẹbí sí lára fọ́kẹ́bù ó tún ti dé. Ojeli kingo no. Jelili re o, ẹbí sí lára fọ́kẹ́bù ó tún ti dé. Ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé. Oorun burúkú ò ní kàn mí. Aráyé ò ní rè mí mú. Ọ̀nà tẹ́ fẹ́ gbà yọ ni. Wọ́n ti sọ̀rọ̀ yín tẹ́lẹ̀. Àbí? Èmi gan múra ti yín lẹ̀ ni. Àwọn olórí burúkú olóṣè. Kí n sùn. Ìyálàyà yín ló máa sùn. Òun lórun ò ní dá lójú ẹ̀. Èmi. Sisi Kọ́lá, yes. Sisi Kọ́lá, ho. Orin òṣì ò ní kùn mí, máa múra yín pé èmi oorun. Irọ́ lẹ́pa. Gbogbo ọ̀nà ni máa gbà ní máa fi ráyè tì yín pátápátá. Wọ́n ní tọmọdé bá gbọ́ngbọ́n kókó, ìyá ẹ̀ náà ó máa gbọ́ngbọ́n sínsìn ni. Aláàmì ẹ ti ń ṣiṣẹ́ báyìí. Ẹ má fọwọ́ ọwọ́ mọ. Ẹ má fi ọmọ ọwọ́ mọ. Ẹni bá fọmọ ọwọ́ mọ á nà kan pa ni. Wàá lọ bẹ́lẹ̀dá tó dá ẹ pé kò tún ẹ dá ni. Ò ní ní láti máa sa àṣàṣì sèmi kémi sùn. Oorun bo. Gbogbo ọ̀nà ni máa fi gbà á. Ká má tiẹ̀ lo nǹkan kan rárá ṣí tá a bá jọ débẹ̀ ṣan fẹ́ mú yín ni. Kí lẹ ní tẹ fẹ́ fi ṣó o? Kẹ́ni. Ibi lájọ máa wà. Tago méjìlá máa fi lò tí máa fi lò tí wọ́n ní kí n lò ibi lájọ máa wà. Ta ló lòṣì? Ṣé ọ? Ta ló lòṣì? Gbé mi dáhùn láyé mi ṣá. Aago méjì ti lù. Ṣé kìí ṣe pé gbogbo ògùn tí bàbá yìí sọ pé kí n lò ṣé kìí ṣe pé ó ti bàjẹ́ báyìí? Àfìgbà táwọn people get me. But anyway, intention ló matter. Àníyàn ni. Àníyàn tó bá wà lọ́kàn èèyàn ni gẹ́gẹ́ bí àwọn onímùsùlùmí ṣe máa ń sọ. Ọlọ́run dẹ̀ ti rí pé mo ti try effort mi tó torí gbogbo nǹkan ni mo gbìyànjú láti lè má sùn. Àfìgbà táwọn people yẹn get me. Ara yín lẹ ṣe. Ara yín lẹ ṣe. Ká má lo gbogbo nǹkan yìí gan tá a bá débẹ̀ ta ló fẹ́ ṣáájú mi? Ta ló lòṣì? Ta ló lòṣì? Ọgbọ́n ò ní tán láyé ká wa lọ sọ́run láéláé. 12 tèmi ṣẹ̀ṣẹ̀ lù ní aago 12 ṣẹ̀ṣẹ̀ lù ní. Ohun tá a bá bá Ògùn sọ lògùn máa ń gbọ́. Wo ìwọ Ògùn, ìwọ ni mo gbé síwájú aago yìí o. Aago 12 náà ní kí n lò ẹ́ o. Aago 12 gangan náà ló dẹ̀ ń fojú ẹlẹ́dàá ẹ̀ wò yìí. Ìwọ rèé, aago rèé. Aago 12 12 o'clock ìwọ náà dẹ̀ rèé.
táìmì yẹn gangan ni mo fẹ́ lù ẹ́ kó jẹ́ kójú mi ṣe o gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kó tó di pé mo lo oògùn ti 10 o'clock ẹ̀ta ló máa ń kọ́kọ́ tà kọ́mọ ẹranko tó tà ara ò ní sán kí gbogbo etí má gbọ́ ara máa ń gba yìí ní gbogbo ibi tó bá dé ni àfihàn dẹ̀ ní wọjà kí gbogbo ojú má rí gbogbo ibi tí n bá ti dé kí everybody máa rí mi kán fi gbogbo nǹkan tó bá ṣe é lẹ́ẹ̀kan wo ọmọ tó ń lọ ọmọ lọ́ọ́tínrín lẹ́pa látòkè délẹ̀ ogun wálẹ̀ bẹ́ẹ̀ ni wọn bí ìyá wọn dá ká má lo gbogbo pákéjì gan àtà tó bá ní bọ́dì wọn ní pákéjì tó bá ní pákéjì wọn ní fántásì tó bá ní fántásì ẹlẹ́dàá ò ní gbà fún wọn ibo náà ti ráyè òṣì. ó dọ̀bẹ̀. Bọ̀dá mi, yà sin ẹ lẹ́nu bíi kẹ́tù. Ìwọ gan lẹ́nu bíi pọ́pọ́pọ́. Ajẹ́ mi. Bọ̀dá mi, ó ga jù. Ikú sáwọn làrá yín sáá ni. Ó ṣe kẹ́ ẹ̀. Àbẹ́ẹ̀dì mẹ́gbẹ̀ẹ́ máa lọ. Mi kẹ̀dẹ̀ ń rò bóyá kí n dì ẹ́ mẹ́rù. Ṣùgbọ́n ṣorí ní checkpoint Èkó, wọ́n kẹ̀dẹ̀ máa ń wo ẹrù wa ká tó wọlé kẹ̀kẹ́ nìkankan má dẹ̀ kẹ̀dẹ̀ gbé kókè wọ Èkó kẹ́ ẹ̀. Bó la ṣe á ṣe báyìí? Fi ọkàn rẹ balẹ̀. Ohun tí màá ṣe ni wípé mi máa gba visa airport passport fún ẹ. Èyí ò mú ọ wọ Èkó. Èmi gan fẹ́ kọ́ ọ wá sí Èkó kó wá wo àrà tí mo fẹ́ dá níjọ́ competition wa. Jẹ́mílá gbogbo ohun tí obìnrin ṣe pátápátá ni mo ti mọ̀. Tí n bá catwalk fún ọ báyìí èyí rẹ̀ wù bí gàrí fọ ni. Ó dẹ̀ catwalk rẹ̀ dẹ̀ rí. N tí mo kọ́ oṣù gbọ́ ọ̀rọ̀ mo fi kọ́ mọ̀ wo ìkọ̀kọ̀ gbé ẹsẹ̀ ọ̀tún ráì tòsí ó wà á tẹ̀lé gbogbo ara ó máa mì sọ́tún yóò mọ̀ mì sósì mọ̀ wo ajẹ́ mi ẹ̀kọ́ náà nǹkan yìí ni títòsí bá tẹ̀lé tọ̀tún ó tún lọ sọ́wọ́ ajẹ́ mi. Ó gbádùn rẹ̀. Oríṣiríṣi. Ṣé ká tó tún lẹ ṣeun? Ẹ kẹ́kọ̀ọ́ ẹ tí débi tẹ́ ti fẹ́ ṣèdíje gan tí ń ru pò ń máa ń wọ kí alákọ̀ọ́lẹ̀ ṣeun kì í ṣe ká tó. Bẹ́ẹ̀ sọ kí ló mọ̀. Èmi mo kàwé ẹ̀yin náà sì ká díẹ̀ ń sì ká dùn yín ló sì jẹun jù yín lọ. Ó dà kí ni jẹ́ cat? Káàtì. Ǹjẹ́ ológun kọ́ yìí? Ẹ ṣeun kí ni jẹ́ work? Kíyàn ọmọ rìn ní yìí. Ẹ̀lẹ́ pọ̀. Káàtì wọ́ọ̀kì ológbò rìn ìrìn ológbò rìn ìrìn láìláìláìláì. Kò ní dáfà àti wọ́n bọ́ láhùn. Ó ti gbé ẹ̀gbọ́n mi àkànní jìnnà. Kò ní ìrìn bí ológbò. Aṣọ lóun ló ní wálé ká tó ṣèdíje yìí. Kò ní dá fún yóò sì dá fún Ọjẹ́mílá. Wọ́n mọ̀ fèpè ránṣẹ́ sí wọn, wọ́n mọ̀ fàdúrà ránṣẹ́ sí wọn ni. Ajẹ́ mi. Aṣọ lóun ló ní wálé ká tó ṣèdíje. Ajẹ́ mi. Yóò dá fún ẹ bó láti wá ṣe. Ìsìndẹ̀ tí wọ́n mọ̀ pé ìrìn mí sùn ní jẹ́ kàtúà. Tí ẹ bá ti dọ̀hùn, ẹ rìn bí ológbò, ẹ sàkọ bí ológbò, ẹ dẹ̀mọ̀ bí ológbò, ẹ rìn bí ológbò. Tí ẹ bá ti wọ́n fẹ́ káwọn adájọ́ òun, wọ́n mọ̀ pé ẹ mọ̀ tí ń jẹ́ kàtúọ̀kì dáadáa. Ẹ wà máa dún bí ológbò. Ẹ wà tún máa jẹun bí ológbò, ẹ wà díńdáyọ̀ sangáyọ̀ díńjà. Ajẹ́ mi. Ó jẹ́ wọn lábúrò dẹ̀. Ọ̀jẹ̀lì ń gbọ́. Jẹ̀lílì rẹ̀ ó rí sí lára fọ́kẹ́ o. Stop. Mo ní kó dúró. Mo gbà tán. Ọlọ́run ló ní kí n má fìmọ̀ ṣe ibi tẹ́ ẹ kàn mí nìkan. Ọpẹ́lọpẹ́ ẹ jẹ́ mi láàbúrò mi. Ó fi yé mi wípé. Bẹ́ẹ̀nu dákẹ́jọ́. Kí ni rubbish tó ṣe? Wo ó jẹ́ kí n san kankan fún ẹ. Èṣù oní packaging o. Anybody lórí wọ́n ọ́fíìsì lọ́ba. Tó bá jẹ́ kí èṣù lómi, màá gbọ́ṣẹ́ ẹ̀wọ̀ ẹ̀rọ abẹ́. Gbọ́sẹ̀ ta ni o? Ẹ mọ̀ dán wò. Àwọn tí wọ́n ní kinní àti àyín jù yín lọ gan bí n bá gbọ́sẹ̀ wọn ò lábúlé wa wọ́n máa ń pariwo ni. À ń bèlè tàṣí ẹ̀yìn jáńjálá yìí.
bí n bá gbọ́ ṣẹ́yìn wo ẹ mọ̀ pariwo ni bẹ́ẹ̀ tí mo dún lè pé yé. Are you mad? Kí ni mò ń sọ kí ló ń sọ? Wọ́n jù sí mi mọ́ hàn. Nǹkan tí mò ń sọ fún ẹ ni pé màá nù ẹ. Tí bá kó ẹ níṣẹ́ sí Yorùbá mọ̀, àwọn tó ju ẹ lọ tó máa try mò ń nà wọn gan. Nà mí láyé rẹ mọ́ ló nà mí mọ́. Mọ́bọ́lá láyé ẹ̀ tá ìwọlé ọlọ́sùn mọ́ ló nà mí mọ́. Tani ọ́ táfẹ́ dàmí lé ọlọ́ láyé rẹ mọ́ sọ̀kọ́ nà mí mọ́. Màá nù ẹ tó bá mọ̀. Ọ̀nà èmi. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Mọ́bọ́lá àbí ọ̀nà èmi. Màá nù ẹ. Kẹ́ni ní kí ló dé à? Bákẹ́ni. Ọmọ Bọ́lá kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí. Catwalk tí mo ti ń kọ́ láti jọjọ́ yẹn ni mo dẹ̀ ní kó ṣe ló bá dáwọ́ délẹ̀ ló ń ṣe bí ológbò ló ń rìn ní nǹkan tí mo ti ń kọ́ for the past 2 months tó dẹ̀ mọ̀ dáadáa. Ẹ má dá lóhùn oje sun wọn náà lọmọbìnrin yìí ó máa ń wọ́ọ̀kì ní nǹkan mi o Bákẹ́ni ẹ dákun kí n káàtì ológbò wọ́ọ̀kì kéèyàn mọ rìn ẹ̀yìn ẹlẹ́pọ̀. Gbẹ́nu ẹ sọ̀hún aláìgbọ́n ẹ wo ẹni tẹ́mi ná owó ńlá lé lórí tí mo lọ rí gba instructor fún kún ọkọ ọmọ bá jiyàn ọmọ sẹ́ẹ̀ la fi lọ gbà fún ọ ntọ́ bá sì wí fún ọ ní dandan ntọ́ bá ti sọ ní final yes. Ǹda náà yes. Thank you ẹ ṣé gan sa. Ijó tó máa jó fún mi ń sìn ní ijó ìbílẹ̀ jù díẹ̀. Èmi á lùlù fún ẹ ọ̀ya jìgàngà 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 jìgàngà. Àyàgbé. Gàngàdà gàdì gàngàdà. Bẹ̀rẹ̀. Jìgàngà 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 jìgàngà. Dẹ́mọ̀. Jìgàngà jìgàngà gàngàngàdà. Jù díẹ̀. Jìgàngàngàdà jìgàngàngàdà jìgàngà. Kí ló dé tán ọ̀rẹ́ rẹ̀ wọn la? Kí ló dé tán ọ̀rẹ́? Ẹjọ́ sà, ṣé Jẹ̀lílì àti Beyonce ṣé family ni wọ́n ni? Kí ló dé? Sórí bó ṣe ń ju bàkà ẹ̀yẹn bíi ti Beyonce. Gbọ́ ọmọ ìyá rẹ̀ ló fi jọjọ indó jẹ́jẹ̀ rẹ̀ tó bá yí dùbà ẹ̀ tó yí dùbà ẹ̀ ní ìyá rẹ̀ ìyá ẹ̀ ló fi jọjọ. Ọyá jẹ́ gàngàngàdì jìgàngàngàdì jìgàngàngàdì. Àyàgbé. Jìgàngàngàdì. Bẹ̀rẹ̀. Jìgàngàngàdì. Jẹ̀lílì sórí gbogbo ọ̀nà tá a fi ní fèlè mo ti ń ronú ẹ̀ láti fi ìjọ mẹ́ta òní táwọn á lọ fún kínní sórí kínní pampa òun là á tó tá a fi sọ́pọ́tì ìsàlẹ̀ èmi bá ti ń fi sàmú màá máa lẹ̀ mọ́ sẹ́rìn ìjọba máa ń tó ṣẹlẹ̀ ọ wà lọ rí wo orí ilé o tún wọlé ilé ìmọ̀lẹ̀ ń gbọ́ bá bọ̀ sí lọ́ọ́ sẹ̀ wá lọ́wọ́ sọ tí o fẹ́ wọ̀ lọ síbi tá à ń lọ sọ̀rọ̀ mi ṣùgbọ́n ká tó lọ mo tún ti dọ́gbọ́n kínní kan mo ti ra perfume a fẹ́ sí gbogbo bíi pátápátá tó jẹ́ pé bí sóun bá tiẹ̀ bínú jáde perfume ni ó pàdé rẹ̀ lọ́nà náà ní òní tí ó rùn jáde. Bọ̀dá mi Àkànní ẹ má jà fi lọ́fíńdà sí sóòmí o. Bí òórùn sóòmí pẹ̀lú òórùn lọ́fíńdà bá papọ̀ nǹkan bẹ́lẹ̀ o yóò já gbogbo bẹ̀ wọ́n dàrú ni. Ó jẹ́ pé òórùn sórí yóò ba àlùbáríkà àti lọ́fíńdà yóò bàjẹ́. Ó jà pọ̀ bọ́rọ̀ ọwọ́ ìta sẹ́yìn náà yóò palẹ̀ rẹ̀ mọ́. Sọ́sẹ́ ẹni ìyẹn sáwọ́ bó ṣe ṣe.